bàbá wa bàbá rere gẹ́gẹ́ bàbá wa bàbá rere ọlọ́rẹ̀ là wá ń tọrọ àánú rẹ̀ là wá ń tọrọ rúgágá o rúgágá ọmọ ọlọ́run fàkàyà fàkàyà o fàkàyà fàkàyà o fàkàyà o yes àánú àti ìkẹ́ elédùà mo ní kò ní fi ẹnìkọ̀ọ̀kan wa sílẹ̀ àlàáfíà lójú lètò ètò ní àlàáfíà lójú a ní ní kànnì Afrospace TV a tún ti gbé e dé lákọ̀tún lónìí lórí ètò àlàáfíà lójú a ó tún jọjọ fúnra wa o àǹfààní iṣẹ́ adùn Elédùmarè fún gbogbo ẹ̀dá alààyè lórílẹ̀-èdè alààyè a ní gbogbo àwa ọmọ adarí ọ̀run a tún fẹ́ sọ̀rọ̀ lórí ohun tó máa ṣe wá láǹfààní tó máa fún wa ní àlàáfíà pípé kí lóhun náà tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí ewédú ni ewédú àmọ́ ká tó tún pẹrẹpẹ rẹ̀ ìyanu elédùà fún gbogbo ẹ̀dá ọmọ adarí ọ̀run ẹja dókè lọ́hùn náà tá a bá padà dé ètò àwa bẹ̀rẹ̀ ẹ kú ìkàlẹ̀. Afrospace TV, Africa to the world. Ẹ káàbọ̀ padà a ní lórí Afrospace TV lẹ́wà yìí tẹ̀ tí ń gbọ́ mi gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí tẹ̀ tí ń gbọ́ mi káàkiri àgbáńláyé mo kí wa o nílẹ̀ yìí tó fi dókè òkun níbi gbogbo tẹ́ ẹ bá wà tí ọwọ́jà ìkànnì Afrospace TV tó ń dé lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ti ṣe ń wò mí lórí YouTube channel wa ẹ ṣeun púpọ̀ o orí ètò àlàáfíà lójú òun lẹ́wà yìí o pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Olúwatósìn àyànfẹ́ tí gbogbo yín mọ̀ sí elect lọ́mọ ọ̀kín ọmọ tó fẹ́ wà ṣáde orí ẹ̀yin náà mọ̀ pé adé orí ọ̀kín kì í ṣe tẹgbẹ́ ẹyẹkẹyẹ láéláé èmi lẹni tọ́lọ́run fẹ́ tó yàn tó tú wa ṣe lógo fine girl tó sì rè mo kì í wípé ẹ kú dédé àsìkò yìí ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe ń wò mí yẹn bẹ́ẹ̀ ṣe wo YouTube channel wa yẹn ẹ̀yin ṣáà kàn tí ọ̀rọ̀ àṣekè ni ẹ bá wa like ẹ̀yin subscribe sórí YouTube channel wa kẹ́sì má bá wa ṣe kíni kẹ́ share ohun gangan ládùn bẹ́ẹ̀ ohun gangan ní iyọ̀ bẹ́ẹ̀ kí gbogbo wa ká lè jọ ṣe kíni ká lè jọ lẹ̀pọ̀ ṣe rí lónìí lórí ètò àlàáfíà lójú ẹ ti mọ̀ wípé lórí ètò yìí la ti máa ń fún wa tá ti máa ń sọ fúnra wa àwọn ohun tá a lè ṣe ọ̀nà tá a lè gbà àwọn ohun tí ò nira eléyìí tí a pè ní ẹbọ kíún tó lè fún wa ní àlàáfíà pípé nítorí pé nígbà tí ẹlẹ́dàá dá wa ó wá ṣe àwọn nǹkan àlàkalẹ̀ kan fún wa àwọn ohun tó jẹ́ pé ó máa mú wa gbé ní ìgbáyé gbádùn ohun àlàáfíà tẹ́mi wa fi máa gùn òun lẹ́lẹ́dàá fún wa a máa wá ń fún wa lọ́kọ̀ọ̀kan ìjèjì lórí ètò àlàáfíà lójú ní Afrospace TV níbí nìkan náà lè ti lè gbọ́ authentic kí ló ṣẹlẹ̀ gan-an ẹ̀yin tèmi ẹ jẹ́ ká jọ jára wa sí lónìí kí ni mo sọ fún wa lẹ́ẹ̀kan mo ní a fẹ́ sọ nípa iṣẹ́ oore elédùà fún ẹ̀dá ọmọ aráyé ẹ̀dá ọmọ adarí ọ̀run lára iṣẹ́ oore elédùà tí ẹlẹ́dàá fi fún wa láti gbé ní àlàáfíà òun la fẹ́ sọ nípa ẹ̀ lónìí kí ni nǹkan náà tá a ṣe sọ ewédú ni ewédú làwọn Yorùbá máa ń pè é orúkọ oríṣiríṣi ló wà fún ewédú o ní àwọn ìlú káàkiri kódà láti ilẹ̀ yìí tó fi dókè òkun ni torí pé ewédú ó ń bẹ lára ewébẹ̀ eléyìí tí ẹlẹ́dàá fi jíǹkí ọmọ ènìyàn láti fi gbé ní àlàáfíà ètò yẹ ká jẹ ká lò sí àgọ́ ara wa kó lè fún àgọ́ ara wa ní àlàáfíà ṣé ẹ wá rí látàyébáyé lewédú ti wà kódà nílẹ̀ Íjíbítì nígbà yẹn wọ́n máa ń gbìn ní ewédú English name yẹn elédè Gẹ̀ẹ́sì wọ́n ń pè ní jute leaves ṣé ẹ wá rí botanical name eyín yìí ò ní yọ bọ́lẹ̀ jẹ́ ń pè fún wa Cocorus olitorius òun ni wọ́n ń pè é ní ti botanical name ṣùgbọ́n nílẹ̀ Yorùbá nílẹ̀ àwa ọmọ Oòduà níbí ewédú òun làwa ń pè é bí ewédú ti wá jẹ́ ewébẹ̀ eléyìí tí ẹlẹ́dàá fi jíǹkí ọmọ ènìyàn ó níṣẹ́ ìlera tó pọ̀ nù o nítorí pé àwọn èròjà ìyẹn nutrients èròjà tí onígẹ̀ẹ́sì tí wọ́n ń pè ní nutrients lóríṣiríṣi òun ni wọ́n sọ wípé ó ń bẹ nínú ewédú nígbà tí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ìjìnlẹ̀ òṣègùn òyìnbó nígbà tí wọ́n ṣe ìwádìí tí wọ́n máa gbé e kalẹ̀ o wọ́n ní èròjà tó ń ṣara lóore tí ń bẹ nínú ewédú kò kéré o wọ́n kà á lóríṣiríṣi ni wọ́n ní bíi fibre bíi protein bíi thiamine àwọn míì sì máa sọ pé thiamine ni wọ́n máa pè é phosphorus iron vitamins A, C, E wọ́n ló pọ̀ oríṣiríṣi nutrients ní àwọn èròjà tí ń ṣara lóore ni wọ́n ní ó kún inú ewédú àwọn onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì wọ́n jẹ́ kó yé wa wípé ewédú o bí Ọlọ́run ti ṣẹ̀dá ẹ̀ ní igi kọ̀ọ̀kan ewébẹ̀ eléyìí torí ara ewébẹ̀ ní bẹ̀ wọ́n sì máa ń gbìn ní látàyébáyé òun ló ti wà wọ́n wá ní èròjà tí ń bẹ lára ẹ̀
ó ń ṣiṣẹ́ fún ojú, ó ń ṣiṣẹ́ fún eyín, ó mú kí egungun ara kó le koko, á mú kí ara ẹni kó jí pépé. Ewédú ó máa ń jẹ́ kí ara dán. Ewédú ó ń ṣiṣẹ́ fún aláboyún. Ṣé ẹ rí ní ti eyín pàápàá ní ti àwọn ọmọ kéékèèké, ewédú ń ṣiṣẹ́ fún wọn bí wọ́n ti ń ní ìdàgbàsókè. Ó máa mú kí eyín wọn kó dúró kákáká ni. Nígbà tó bá yẹ kí ọmọ tètè wéyín, á tètè wú. Ṣé wá rí aláboyún o, tó bá ń jẹ ewédú déédéé, wọ́n jẹ́ kó di mímọ̀ wípé kì í ṣe aláboyún yìí nìkan lá ṣiṣẹ́ fún, á máa ṣiṣẹ́ fún, á sì máa ṣiṣẹ́ fún ọmọ inú ẹ̀. Bó ti ń ṣiṣẹ́ fún ẹ̀jẹ̀ ara wọn, bẹ́ẹ̀ lá máa ṣiṣẹ́ fún omi àti ríkèríkè ara wọn. Wọ́n ní áyọ̀nù tí ń bẹ nínú ewédú, wọ́n ní ó máa ṣiṣẹ́, ó ran ọ̀pá tí ń gbé ẹ̀jẹ̀ káàkiri ẹran ara wa, ó ràn lọ́wọ́, á fún un ní okun, á jẹ́ kí ẹ̀jẹ̀ yìí kó ṣiṣẹ́ lọ síbi tí ó yẹ kó ṣiṣẹ́ dé. Wọ́n ní ewédú ó ń gbógun ti àrùn lóríṣiríṣi lágọ̀ọ́ ara, àwọn àrùn tó le bí àrùn ẹ̀dọ̀, àrùn ọkàn, wọ́n ní jẹjẹrẹ. Ṣé ẹ rí kára máa yún ni? Wọ́n ní bí èèyàn bá ń jẹ ewédú dáadáa, wọ́n ló máa gbógun ti òun, torí pé ó máa mú kó ṣe ìgbọ̀nsẹ̀ wọ́ọ́rọ́wọ́, á ti gbogbo àrùn eléyìí tó ń bẹ ní àgọ́ ara bíi jẹ̀díjẹ̀dí, ó máa tì jáde nígbà tí a bá ti jẹ. Wọ́n ní bàbá jẹ́ tá a sì mú omi déédéé, wọ́n ní ewédú iṣẹ́ agbára òun ló ń ṣe. Wọ́n ní pàápàá fún olóyún, torí pé ó máa ran olóyún lọ́wọ́ láti mú kó bí wẹ́rẹ́ bí ó bá ń jẹ ewédú dáadáa. Á sì ran ọmọ inú ẹ̀ láti dàgbà sókè bó ti yẹ. Á fún olóyún yẹn ní okun bí ó ti ń rìnrìn àjò oṣù 9 àti bí ọmọ yẹn, ni wọ́n ní ewédú máa ràn lọ́wọ́ láti lè jẹ́ kí ó gba okun tó yẹ kó gbà, kí ọmọ náà kó gba okun. Wọ́n wá ní lẹ́nì kọ̀ọ̀kan lórí kọ̀ọ̀kan o tó bá ń jẹ ewédú o. Wọ́n ní ṣe rí omi ara wa, egungun ara wa, iṣan ara wa, tó fi mọ́ ojú, mọ́ èékánná, wọ́n ní gbogbo ẹ̀ ni ewédú ló ń ṣiṣẹ́ fún. Tí àyà bá ga, tí inú bá kún, bẹ́ẹ̀ bá jẹ ewédú, bó sì ṣe pé ẹ̀mú ni, wọ́n ní ó máa ṣiṣẹ́, ó máa ràn wá lọ́wọ́, á sì fún ẹ̀jẹ̀ wa ní okun, á ran ẹ̀jẹ̀ lọ́wọ́. Kódà wọ́n ló ń produce ẹ̀jẹ̀ gan níbi tí èròjà inú ẹ̀ níbi tó pọ̀ dé. Bó kò wá sí bá a ṣe lè lo ewédú o, kò sí bá a ṣe lè ṣe. A lè ṣe ewédú. Kódà nílẹ̀ Yorùbá níbí, wọ́n máa tọ́ ewédú, wọ́n á já, bí wọ́n bá ti já, wọ́n á sè é, wọ́n wá sí omi ọbẹ̀ tó dùn wò lójú, wọ́n á sè é pẹ̀lú ẹ̀. Ṣé ẹ rí ewédú gidi? Àwọ̀ ewé ló máa mú jáde nígbà tẹ́ ẹ bá sè o, á sì yọ̀. Bó ti ń yọ̀ yẹn, òórùn aládìídùn ló máa mú jáde. Wọ́n máa fi irú sí, wọ́n á fi edé sí, wọ́n á fẹja sí. Àwọn míì á máa sè é papọ̀ pẹ̀lú ilá, àwọn míì á máa sè é papọ̀ pẹ̀lú ẹ̀fọ́. Àwọn onímọ̀ sáyẹ́ǹsì tí wọ́n jẹ́ kó yé wa pé bẹ́ẹ̀ sì wá fẹ́ sè o, ẹ lè tú, tẹ́ ẹ bá tú pẹ̀lú igi ẹ̀ àtewé tí ń bẹ lára àti igi, ẹ lè sè é bí ìgbà tẹ́ ṣe àgbo. Tẹ́ ẹ bá ti sè é bí ìgbà tẹ́ ṣe àgbo, tẹ́ ẹ bá mú, ẹ ti ṣiṣẹ́ ìlera fúnra yín o, torí wọ́n ní gbogbo oríkèéríkèé ara ló máa lọ, látorí títí dé èékánná ẹsẹ̀ ló ti máa lọ ṣiṣẹ́ o. Gbogbo ohun tó yẹ kó bá ṣiṣẹ́ níbẹ̀, wọ́n ní gbogbo ẹ̀ ló máa bá ṣiṣẹ́. Wọ́n lá sì ran ẹ̀dọ̀ wa lọ́wọ́, á fún ní okun àti agbára. Bẹ́ẹ̀ náà ni ó máa gbógun ti ohunkóhun tó bá fẹ́ gbógun ti ọkàn wa. Pàápàá àwọn tó bá ní àrùn ọkàn, wọ́n ló máa ràn wọ́n lọ́wọ́. Kì í ṣe wípé òun gangan ni oògùn àrùn ọkàn o, ṣùgbọ́n àwọn tó ní i, ó máa ràn wọ́n lọ́wọ́ láti lè tètè jẹ́ kí oògùn tí wọ́n ń lò kó ṣiṣẹ́. Ẹlẹ́dàá sì gba gbogbo wa, àrùn kò ní jẹ́ ìpín ẹnì kọ̀ọ̀kan wa. Ṣé ẹ rí ewédú? Tá ò bá fẹ́ sè é bí mo ti ṣe sọ yẹn pé a lè sè pẹ̀lú igi ẹ̀, pẹ̀lú ewé, wọ́n ní ó ṣeé ṣe a lè sá. Tá a bá sá, ká wá máa mú bí ìgbà tá à ń mu tíì. Tá a bá ti sá tó ti gbẹ dáadáa, àwa máa ṣe bí ìgbà tó yẹ pé à ń ṣe tíì. Ó ṣeé ṣe bẹ́ẹ̀. A sì lè sè é lọ́nà tó bá wù wá ní ti jíjẹ. Kò jẹ́ bó ṣe jẹ́ o ní ti ewédú, torí pé ọ̀pọ̀ ọ̀rọ̀ òkun àgbọ̀n afẹ́fẹ́ báyìí, òun náà ni ó máa ń gbé lọ. Ṣé rí èyí tí mo wá fẹ́ fi parí ẹ̀ ní ti ewédú? Ṣé rí àwọn bàbá ńlá wa nígbà tí àwa tún ṣèwádìí ní ti ilẹ̀ Oòduà àti wa níbi tá a tún béèrè lọ́wọ́ àwọn bàbá àtàwọn ìyá wa pé ẹ dákun, kí lẹ mọ̀ ń pa ewédú, ẹ sọ fún wa, ẹ já gbọ́. Wọ́n ní ewédú, iṣẹ́ ńlá ní í ṣe o. Wọ́n ní ní tiwantiwa, ní ti ìbílẹ̀ o. Wọ́n ní ewédú a máa ṣiṣẹ́ ẹ̀yọ́nú. Wọ́n ní ẹni tó bá ń jẹ ewédú àbí tó ń ṣe ewédú tó ń gbọ́n ọmú, tó bá gbọ́n ọmú tó mú, wọ́n lẹ́yọ̀nú ni o. Wọ́n ní bó o bá sè é tó mú, wọ́n ní ó ń ṣiṣẹ́ ìyọ́nú o. A jẹ́ kọ́kùnrin obìnrin kó yọnu, bí bàbá mi kan tó kọrin, ẹ mọ́ yọ́nú sí mi, ọkùnrin ẹ yọ́nú sí mi, obìnrin ẹ yọ́nú sí mi, ọmọdé ẹ yọ́nú sí mi, ẹni bá yọ́nú sí mi, àgbà ló yọ́nú sí mi, ìyọ́nú Ọlọ́run ọba, ìyọ́nú Ọlọ́run ọba, òun la ó máa. Ìyọ́nú Ọlọ́run ọba á máa bá gbogbo wa láṣẹ Èdùmàrè. Mi gan, mo ti tètè bí sí gbọ́n ewédú mo báyìí. Kẹ́yìn tèmi kẹ́lẹ́ bá ṣe kíni, kẹ́ máa yọ́nú sí mi. Láti ilẹ̀ tá a wà yìí títí tí ó fi dé òkè òkun ní káàkiri àgbáńláyé, òun lewédú wà o. Ewédú sì ń ṣiṣẹ́
àlàáfíà lágọ̀ọ́ ara. Bí wọ́n ní àwọn kan tiẹ̀ dídì ṣe bí iléeṣẹ́ wọn ni tó yẹ pé wọ́n ń ṣe bíi tíì tí wọ́n ń ṣe jáde tí àwọn èèyàn sì táwọn èèyàn tó ń ra gan mọ̀ pé ewédú òun ni wọ́n fi ṣe èròjà tíì tí àwọn rà táwọn mọ̀ tó sì ń ṣiṣẹ́ àlàáfíà lágọ̀ọ́ ara wọn. Nítorí bẹ́ẹ̀ nǹkan ohun tí ẹlẹ́dàá ṣe fún wa tó fi pọ́n wa lé ẹ má jẹ́ ká tẹ́ńbẹ́lú ẹ̀ bó ti wà láyìíká wa bá a ti ń rí lójoojúmọ́ yẹn àwa tá à ń rà tí a máa ń sè é mo fẹ́ ká mọ iṣẹ́ tó ń ṣe lónìí òun náà láti ti gbọ́ yẹn ewédú ń ṣiṣẹ́ tó pọ̀ iṣẹ́ àlàáfíà tó pọ̀ lágọ̀ọ́ ara wa ẹ jẹ́ ká máa ṣàmúlò ẹ̀ àwa tá a wá ń bẹ lórí oògùn kan tàbí èmíì ẹ jẹ́ ká rí dókítà wa o ká tó jẹun kóhun tàbí ká tó lo ohunkóhun gbogbo wa pátá tá à ń gbọ́ mi ẹ jẹ́ kí oúnjẹ kó jẹ́ oògùn wa kí oògùn má bàa jẹ́ oúnjẹ wa o ẹ jẹ́ ká ṣe àyẹ̀wò bó ti tọ́ àti bó ti yẹ ká jẹun lásìkò ká jẹun tó tọ́ lásìkò tó tọ́ ká sì ṣe ìmọ́tótó àyíká wa àlàáfíà ẹnìkọ̀ọ̀kan wa kò ní di fíafíà ìyókù tún di nígbà míì níjọ́ mi ọjọ́ rẹ̀ tèmi àti yín tá ó tún jọ máa fayọ̀ pàdé nǹkan ò ní ṣe yín kò ní ṣèmí náà o èmi ni ti yín ní tòótọ́ Olúwatósìn Àyànfẹ́ tí gbogbo yín mọ̀ sí elect ọ̀kín ọmọ tó fẹ́ wà ṣáde orí ẹmọ pàdé orí ọ̀kín kì í ṣe tẹgbẹ́ ẹyẹkẹyẹ fine girl tó sì ń lọ lónìí ìpàdé wa bí oyin lọ́jọ́ mi ire o. Afro Space TV, Africa to the world.